Ẹ jẹ́ ká gbàdúrà. Olúwa Ọlọ́run tó pọ̀ ní ipá àti agbára, a fi ògo àti ọlá forúkọ rẹ fún oore ọ̀fẹ́ tó fún wa láti wà níwájú ọlọ́jọ́ ti òní. Olúwa gba ọpẹ́ wa. Àmín. Bàbá, a fẹ́ gbọ́rọ̀ rẹ ní wákàtí. Olúwa bá wa sọ̀rọ̀ rẹ. Àmín. Jẹ́ kí ọ̀rọ̀ rẹ tí ó rán jáde nínú ìjókòó tún ayé wa ṣe. Àmín. Má jẹ́ ká wà bákan náà mọ́. Àmín. Ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Àmín. Àmín lórúkọ Jésù. Ní orúkọ Olúwa, mú kí gbogbo àwa ẹni rà kọ́dọ̀ Olúwa pé a kú dédé àsìkò yìí. Lórúkọ Jésù, àánú Olódùmarè kò ní fi ayé nìkan wá sílẹ̀. Àmín Jésù. Lónìí, ọ̀rọ̀ tí Ọlọ́run mú wá fún wa lénìí láti fi bá wa sọ̀rọ̀, ọ̀rọ̀ tó ṣe pàtàkì ni. Mo ti gbàgbọ́ wípé lẹ́nu ìṣẹ́jú yìí, Ọlọ́run yóò bá ayé wa, yóò bá wa pàdé. Àmín. Àkọ́rí náà ni pé Olúwa wà pẹ̀lú rẹ. Kí ni àwọn tá à ń là kọjá lọ́wọ́ báyìí? Kí ni àwọn tó dojúkọ wá? Ọ̀rọ̀ Ọlọ́run bá wa sọ̀rọ̀ lónìí pé ká ní ìgbàgbọ́ pé òun wà pẹ̀lú wa. Ẹ jẹ́ ká lọ sínú ìwé Mátíù orí 8 ẹsẹ̀ 13. Matthew 8:23. Nígbà tí ó sì bọ́ sínú ọkọ̀, àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ tẹ̀lé e, sì wò ó, afẹ́fẹ́ ńlá dìde nínú ọkọ̀, tó bẹ́ẹ̀ tí rírú omi fi bo ọkọ̀ mọ́lẹ̀. Tá a bá rí, a rí pé Jésù ló kọ́kọ́ ṣáájú. Wọ́n ní Jésù bọ́ sínú ọkọ̀, àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ tẹ̀lé. Afẹ́fẹ́ wá dìde, ó bẹ̀rẹ̀ sí ń da ọkọ̀ láàmú. Ó ń da àwọn tó wà nínú ọkọ̀ náà, ó ń da wọn láàmú. Kò yé wọn mọ́, ọkàn wọn pòrúurú. The question tẹ́ ká ẹbí àkọ́kọ́ bẹ̀rẹ̀ pa ibi tí Jésù wà, ṣé yẹ kí irú afẹ́fẹ́ yẹn kó wá síbẹ̀? Àwọn afẹ́fẹ́ tó ń fẹ́ yẹn, àwọn ìjì tó ń jà ń gbà yẹn, ó nídìí tó fi wá. Àwa náà gbogbo ohun tá à ń là kọjá nínú ayé báyìí ní ìsìn, yálà nínú ìdílé wa, yálà nínú iṣẹ́ wa, yálà lórí ìgbéyàwó wa, tí a bá lè jẹ́ kí Jésù Kristi kó wà pẹ̀lú wa, tá a fi Jésù ṣáájú, kò yẹ kẹ́rù bà wá. Àwọn ọmọ ẹ̀yìn gbà yẹn, nígbà tó ń bá Jésù wọnú ọkọ̀, ẹ̀rù bẹ́ẹ̀ sí ń bà wọ́n. Ìbẹ̀rù bojú dédé tán pé ṣé bíbẹ̀ tó máa parí sí ni, ọkàn wọn pòrúurú. Ṣùgbọ́n ẹ bá ń tẹ̀síwájú. Ṣùgbọ́n ó ń sùn. Ó ní Jésù ń sùn. Àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ tọ̀ wá. Ṣé ó yẹ kí Jésù ń sùn? Ẹni tó ní agbára láyé àti ní ọ̀run, kó tó wọnú ọkọ̀ yẹn, ó ti mọ nǹkan tó máa ṣẹlẹ̀. Kí ìgbà tó wọnú ọkọ̀ tán, ó mọ nǹkan tó máa ṣẹlẹ̀, ó wá fi wọ́n lẹ̀, ó ń sùn. Wọ́n wá bẹ̀ sí àwọn tó wà ní ọkọ̀ ń pòrúurú, wọ́n bẹ̀ sí ń sá sọ́tún, wọ́n ń sá sósì pé ṣé bí táwọn máa parí ẹ̀sẹ̀. Ìkan ní wọ́n wọ̀ pé olùgbàlà wà mí báyìí. Kí ni ó ṣẹlẹ̀ tí ó dẹ̀ ń wọ àwọn onírun ọ̀hún sùn? Ẹ bá tẹ̀síwájú. Ṣùgbọ́n yes. Àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ tọ̀ wá. Àwọn ọmọ ẹ̀yìn wọ́n ṣẹ̀ wá tọ̀ wá. Wọ́n jí. Wọ́n kọ́kọ́ pòrúurú. They have lost all hope pé Jésù wà mí báyìí, kò yẹ kẹ́rù máa bà wọ́n. Wọ́n á lọ pé Olúwa, wọ́n á lọ bá ọmọ ẹ̀yìn wọ́n ṣẹ̀ wá tọ̀ wá. Wọ́n tọ̀ wá. Olúwa wà pẹ̀lú wọn, kò yẹ kí ìbẹ̀rù kó wá lọ́kàn, ṣùgbọ́n torí pé ọkàn wọn kò lọ déédéé pẹ̀lú ohun tó ń là kọjá yẹn ni wọ́n wò. Wọ́n wo pé Kristi wà pẹ̀lú àwọn, ó jẹ́ kọ́kàn wọn máa pòrúurú. Wọ́n ṣe gbàdé ìyẹn, wọ́n ṣe wá sọ pé ẹ jẹ́ ká sátọ̀ Jésù Kristi lọ. Wọ́n ṣe lọ, ọmọ ìyẹn ṣe wá tọ̀ wá. Wọ́n jí. Wọ́n wí pé Olúwa gbà wá, àwa gbé. Wọ́n mọ̀ pé nǹkan kò lè ṣẹlẹ̀ sí Jésù. Ṣáìsàn ló ń dojú kọ ni, àìsàn ló ń ṣe ọ́ báyìí, àbí iṣẹ́ rẹ̀ lọ déédéé. Ẹni tó yẹ kó o wá rí òní Jésù. Tí o bá ti lè ní Jésù, kò yẹ kẹ́rù bà ọ́ mọ́, kò yẹ káyà fún ọ mọ́. Àwọn ọmọ ẹ̀yìn wá sọ lẹ́yìn ìgbà tí wọ́n ti have tried every means. Wọ́n pé a lot of techniques wọ́n ti máa pé because many of them gbà yẹn wọ́n mọ̀ nípa àpàdé àlùyé ọkọ̀ wíwà.
ṣùgbọ́n wọ́n ti ṣáà gbogbo ẹ̀ wọ́n rí pé eléyìí ó kọjá abẹ́ o táwọn ò bá tètè wá nǹkan kan ṣe káwọn sátọ Jésù Kristi wá nǹkan á ṣẹlẹ̀ nǹkan á ṣàwọn ọmọ pé Olúwa wọn sọ pé Jésù gbé àbọ̀ sọ bẹ́ẹ̀ pé wọ́n ní àwa gbé kí tí ọmọ bá gbé mo gbàdúrà gbogbo etí tó ń gbọ́ mi lórúkọ Jésù wọn ò ní gbé nínú ayé àmín Jésù. so ohun tó ṣe pàtàkì Jésù wà pẹ̀lú rẹ ó súnmọ́ pẹ́kípẹ́kí wọ́n ní fún ara rẹ ní kíni o wá Jésù yẹn rí tó bá lè jẹ́ kí ọkàn rẹ pé má wo ohun tó ń là kọjá má wo ìṣòro rẹ má wo iye ọdún má tẹ̀wé àìsàn tó wà láì dókítà lè ti sọ fún ẹ pé àìsàn yẹn pé bó ṣe máa wà for life nìyẹn pé kò sí ọ̀nà àbáyọ mọ́ má wo bẹ́ẹ̀ Jésù ni kó má wò àwọn ọmọ ẹ tó ń dẹ̀ láàmú yẹn bá Olúwa gbé wọn sátọ Jésù Kristi Jésù wà pẹ̀lú rẹ ó súnmọ́ kò fi ọ́ sílẹ̀ tó bá lè jẹ́ kí o tó bá lè fi ọkàn wá rí ọwọ́ ìyanu rẹ̀ náà yé wa. Please proceed. Yeah. Ó sì wí fún wọn pé èyí ṣe tí ẹ̀yin fi ń ṣe ojo bẹ́ẹ̀. Èyí ṣe tí ẹ̀yin fi ń ṣe ojo bẹ́ẹ̀. Ẹ̀yin onígbàgbọ́ kékeré. Ẹ̀yin onígbàgbọ́ kékeré ẹ ti ní mi kí lẹ̀rù fi ń bà yín. Ọ̀pọ̀lọpọ̀ ń sìn náà ti di ẹrú àwọn wòlíì èké àwọn àfáà èké àwọn babaláwo torí ẹ̀rù ń bà wọ́n. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ìran lóríṣiríṣi náà ti sọ fáwọn èèyàn ló mú kẹ́rù bà wọ́n. Tó bá ti ní Jésù pé kẹ́rù bà ẹ́ Jésù sọ fún wọn tí irú nǹkan ẹ bá lè gbà mí àwọn ìjì ayé mi àwọn nǹkan mi àṣẹlẹ̀ ń gbà mí tó pé á bá èèyàn lẹ́rù gidi gan ṣùgbọ́n máa rántí pé Jésù sọ fún pé ẹ ń bá mi rìn ẹ ń bá mi jí gbogbo àjọ ńlájọ ń bọ̀ pé kẹ́rù bà ẹ mọ orí èèyàn tí mo jẹ́ ẹ̀yin onígbàgbọ́ kékeré kí ló wá ṣẹlẹ̀ sí wọn. Nígbà náà ni ó dìde. Ó kàn dìde ni. Ó sì bá afẹ́fẹ́ àti òkun wí. Ó wá bá afẹ́fẹ́ àti òkun wí. Imagine tí ká ní wọn lọ sátọ Jésù àwọn náà ń try ọgbọ́n bẹ́ẹ̀ mi àti náà ẹ̀ ń ṣe ń sìn ọ̀pọ̀lọpọ̀ gbóríra la fi ń ṣe à ń fi òye wa ṣe ó dẹ̀ kọjá bẹ́ẹ̀. Tá a bá lè mọ̀ ní ọkàn wa pé Jésù wà pẹ̀lú wa pé kò ní fi wá sílẹ̀ ẹrù ní kò yẹ kẹrù bá wa kò yẹ káyà fò wá ó wá bá afẹ́fẹ́ wí ó bá òkun pé ó wá afẹ́fẹ́ yìí dákẹ́jẹ́. Mo gbàdúrà ẹ̀yin tí ẹ̀ ń gbọ́ mi ibi kí ẹ ti ń gbọ́ mi káàkiri gbàgbá láyé gbogbo afẹ́fẹ́ àti ìjì líle tó ń da ayé yín láàmú lórúkọ Jésù wọ́n bẹ̀rẹ̀ sí dákẹ́jẹ́. Àmín Jésù. Ẹ tẹ̀síwájú. Ìdákẹ́rọ́rọ́ sì dé. Ìdákẹ́rọ́rọ́ ṣe kí ni o ó sì dé bí Olúwa bá sọ̀rọ̀ kò sẹ́ tó lè yẹ̀ wò ẹni tó ní agbára láyé àti ọ̀run sọ ìwọ afẹ́fẹ́ yìí ìwọ ìjì tó yóò ń da ọkọ̀ yìí láàmú dákẹ́jẹ́ ó sì dé. Àwọn wọn á sọ nǹkan kan ṣùgbọ́n ẹnu ya àwọn ọkùnrin náà ẹnu yà wọ́n wí pé irú ènìyàn wo ni èyí. Irú ènìyàn wo ni èyí. Tí afẹ́fẹ́ àti omi òkun gbọ́ tirẹ̀. Tí afẹ́fẹ́ àti omi òkun tí wọ́n gbọ́ tirẹ̀. Kí ló ń là kọjá? Kí ló ń dẹ́rù báyìí lọ́wọ́ báyìí? Kò tẹ̀ ní yé ṣe iye ọdún tí ó ti ń la nǹkan ẹ̀ kọjá tó bá ti nígbàgbọ́ pé Jésù wà pẹ̀lú mi tó sì gbà á ní Olúwa tó gbàlà rẹ wá rí yí padà ní pàápàá jọ ní àkókò àánú yìí. Ẹ jẹ́ ká lo àkókò àánú yìí láti lè bá Ọlọ́run rìn láti lè bá Ẹlẹ́dàá wa rìn láti ṣe ìfẹ́ káwọn tó fẹ́ ṣe inú ayé wa yóò dára fún wa lórúkọ Jésù. Ó ní ẹnu yà wọ́n ẹnu ṣe kí ni o ẹnu yà wọ́n pé irú èèyàn wo leléyìí irú ọkùnrin wo leléyìí because àwọn lójú wọn rò pé òpin ti dé fáwọn ni ó dẹ̀ dákẹ́ wọ́n sọ̀rọ̀ báyìí sìn ìdákẹ́ ránṣẹ́ kí ni o ó bá omi òkun ó bá ìjì mo wí lórúkọ Jésù gbogbo ìjì tí ò fún ayé rẹ ní ìsinmi gbogbo omi òkun tó fún ayé rẹ tó ń jẹ́ kí ayé rẹ ó nítumọ̀ àṣẹ ìdákẹ́rọ́ lórúkọ Jésù torí pé o ti ní Jésù nínú ayé rẹ lórúkọ Jésù Kristi kó bẹ̀rẹ̀ sí bá wọn. Àmín Jésù. Kí ìpín ọ̀tun lórúkọ Jésù kó bá ayé rẹ. Àmín Jésù. Bẹ́ẹ̀ ni yóò rí. Ẹ bá lọ sí ìwé wòlíì Isaiah 43 verse 2. Nígbà tí ìwọ bá ń la omi kọjá. Ó ní nígbà tí ìwọ bá ń la omi kọjá. Èmi ó pẹ̀lú rẹ. Èmi ó pẹ̀lú rẹ. Àti láàrin odò. Láàrin odò. Wọn kì yóò bù ọ́ mọ́lẹ̀. Wọn kì yóò bù ọ́ mọ́lẹ̀. Nígbà tí ìwọ bá ń rìn nínú iná. Kì yóò jó ọ. Now ọ̀pọ̀lọpọ̀ omi là ń là kọjá lọ́wọ́ báyìí. Ọ̀pọ̀lọpọ̀ iná là ń là kọjá lọ́wọ́ báyìí. Omi tẹ́lómi gan agbami tẹ́lómi ń wẹ̀ nínú tó ń wẹ̀ lọ́wọ́ ojú ọjọ́ orí rẹ̀ lọ
ṣùgbọ́n yes, I have this to you. If you can get closer to Jesus, tó bá lè wá Jésù Kristi, tó gbà lólúwa tó gbàlà rẹ, tó jẹ́ kó wà nínú ayé rẹ, wà á rí ìyàtọ̀. Bí wọ́n bá ń la omi kọjá, kó o máa la ẹni tó ní kí òkun dákẹ́ jẹ́rọ́ tí òkun sì gbọ́ tirẹ̀, ẹni tó ní kí ìjì dákẹ́ rọ́ tí ìjì sì gbọ́ tirẹ̀, ó wà níbẹ̀ láti ṣe tirẹ̀. Tí o bá lè fi ọkàn rẹ, tó bá lè fi wá rí, ó ní tí o bá ń la omi kọjá, bó o bá ń la iná kọjá, ó ní wọn kì yóò ṣe ọ níbi, wọn kì yóò bò ọ mọ́lẹ̀. Yes. Bẹ́ẹ̀ ni ọwọ́ iná kì yóò ràn ọ́. Ọwọ́ iná kì yóò ràn ọ́. Nítorí èmi ni Olúwa Ọlọ́run rẹ. Èmi ni Olúwa Ọlọ́run rẹ. Ẹni mímọ́ Ísírẹ́lì. Ẹni mímọ́ Ísírẹ́lì. Olùgbàlà rẹ. Olùgbàlà rẹ. Mo fi Íjíbítì ṣe ìràpadà rẹ. Mo fi Íjíbítì ṣe ìràpadà rẹ. Mo sì fi Ètópíà àti Ṣébà fún ọ. Àwọn tó ń gbógun tì ọ́ yẹn, àwọn ní Íjíbítì rẹ. Olúwa ní àwọn ọ̀tá rẹ, òun ó fi wọ́n ṣe kí ni o? Òun ó fi wọ́n ṣe ìràpadà fún ọ. Òun ó fi wọ́n ṣe ìràpadà fún ọ. Gbogbo ohun tó wọ́n rò pé tó dàbí òkè yẹn, tí ohun tó ní láti ṣe ni pé kí ni o? Jẹ́ kí àárín ìwọ àti Olúwa kó gún régé. Tí àárín ìwọ àti Olúwa rẹ lẹ́dàá rẹ bá ti gún régé, èyí tó kù ti ṣẹ́pẹ́rẹ́. Má wo títóbi ohun tó ń là kọjá yẹn, má wo títóbi ìṣòro rẹ, Kristi ni kó máa wò. Òun ni ìpilẹ̀ṣẹ̀ àtàláṣẹ pé ìgbàgbọ́ wa. Ó ní tó bá ń la omi kọjá, ó ní omi kì yóò bò ọ́ mọ́lẹ̀. Irú omi wo ló ń là kọjá lọ́wọ́ báyìí? Àwọn gbèsè yẹn, Ọlọ́run sọ pé òun ṣetán láti bẹ̀ẹ̀ san. Tó bá ti fi ọkàn rẹ, tó bá ti wá rí, it's an open check for you. God, the promise is there. Pé òun wà pẹ̀lú rẹ. Pé má bẹ̀rù. Ẹ tẹ̀síwájú, yes. Níwọ̀n bí ìwọ ti ṣe iyebíye tó lójú mi. Ìwọ ṣe iyebíye ní ojú mi. Tí ìwọ ṣe ọlọ́lá. Èmi sì ti fẹ́ ọ. Mi fẹ́ ọ. Nítorí náà, èmi ò fi ènìyàn rọ́pò rẹ. Ó ní èmi ò fi ènìyàn rọ́pò rẹ. Àti ènìyàn dípò ẹ̀mí rẹ. Àti ènìyàn dípò ẹ̀mí rẹ. Yes. Má bẹ̀rù. Má bẹ̀rù. Nítorí èmi wà pẹ̀lú rẹ. Èmi wà pẹ̀lú rẹ. Look at it. Ó ní má bẹ̀rù. Mo wà pẹ̀lú rẹ. Má fòyà. Gbogbo ohun tó ń gbé sọ́kàn yẹn, gbogbo ohun tó ń káwọ́ sókè tó gbé yẹn, nílò ẹ̀. Ẹni tí ó ní agbára tó lè ṣèlérí, ó ṣe ìlérí fún wa. Èèyàn lè ṣèlérí kó má mú iṣẹ́ o. Má worry, máa ṣe báyìí fún ẹ, máa ṣe tọ̀hún fún ẹ, eléyìí ni máa ṣe, tọ̀hún ni máa ṣe, ó lè má mú iṣẹ́. Ènìyàn ni. Ṣùgbọ́n Ọlọ́run fúnra ẹ̀ ló ń ṣe ìlérí fún ìmọ̀ àti ìgbà pé kíkà má bẹ̀rù. Ó ní mo wà pẹ̀lú rẹ. Ṣé wọ́n rò pé wọ́n nìkan ló dá wà ni? One with God is a majority. Everybody might have forsaken you. Ọ̀pọ̀lọpọ̀ yẹn lè ti gbà, wọ́n lè ti kọ̀ sílẹ̀. Ẹbí lè kọ̀ sílẹ̀. Ará lè kọ̀ sílẹ̀. Ẹ̀gbọ́n, àbúrò wọ́n lè ti kọ̀ sílẹ̀ pé kò sí ìrètí mọ́ fún ọ, kò sí ọ̀nà àbáyọ mọ́ fún ọ. Ohun tó ní ṣe ni pé kí ni o? Ìwọ nígbàgbọ́ pé o ò dá wà. Kristi wà pẹ̀lú mi. Òun nìkan ló ní agbára láyé àti ní ọ̀run. Òun ló sì ṣèlérí fún ọlẹ́ni pé ká fi ara lọ́kàn balẹ̀. Ohun tó ń là kọjá yẹn, ohun tó ní láti ṣe ni pé kó sátọ̀ lẹ́dàá rẹ wá, kó bẹ́ lẹ́dàá rẹ sọ̀rọ̀. Olúwa, ohun báyìí báyìí ni mò ń là kọjá. Bẹ́ẹ̀ni, àwọn arákùnrin yẹn, wọ́n gbà tó wà nínú omi, wọ́n wà ní tó ìjì yẹn dé, gbogbo ọgbọ́n náà kàn dá. Wọ́n gbà tó wà wò pé bọ́rọ̀ ìṣe lọ gbà wá. Sáyọ̀ èmi àti náà lé nínú àkókò yìí, ẹ jẹ́ ká fi àkókò yìí ká fi bọ́lẹ̀, ká sátọ̀ Ọlọ́run wá pé ká wá bá sọ̀rọ̀, ká ké pé ó ti ṣèlérí fún wa pé òun wà pẹ̀lú wa. Gbogbo ohun tá à ń là kọjá yẹn, a lè ṣe ká má là kọjá. Ká jẹ́ Kristẹni yóò nípa nínú àwọn ìṣòro tá à ń ní yẹn, ó ní ohun tó fẹ́ mú láti bẹ̀ jáde. He knows the purpose. Kí Jésù tó wọnú ọkọ̀ yẹn, òun fún ara rẹ ti mọ̀, ó ara rẹ kẹ́ bí pé òun sọ́ni ẹni sùn, ṣé ó sùn ní ṣẹ́ni tó dá ayé àtọ̀run, ẹni tí kì í sùn tí kì í tó gbè, ṣó lè máa sùn? Kò lè sùn. So wọ́n náà má rò pé Olúwa gbàgbé ẹ, kò gbàgbé ẹ. Ó ń fi àkókò yẹn fi ń yẹ ìgbàgbọ́ rẹ wò pé ṣé ó wà pẹ̀lú òun. Then if truly you are with him, ohun tó yẹ kó ṣe wá fẹ́rẹ̀ lọ́kàn balẹ̀, máa gbàdúrà, máa bọ́ Ọlọ́run sọ̀rọ̀. Ohun báyìí ni mo ń là kọjá. Tó bá ti lè bá sọ̀rọ̀,
tó ti ké pé wàá rí owó agbára tó máa fi dá ẹ lóhùn, á wá dá ẹ lóhùn níbi àyè ńlá lọ́nà tí wọ́n gan tó gbé lérò. Àwọn wọn ní ẹnu yà wọ́n, ọ̀rọ̀ adi testimony, ẹnu máa ya àwọn ènìyàn pé ṣé brọ́dà yìí àṣepọ̀ yìí máa da fún báyìí, àṣe mọ́mì yìí àṣe yìí máa da fún báyìí, àṣe ohun rere báyìí lọ́lọ́run ìmọ̀ àṣínú ayé rẹ̀. Tí ìwọ ò bá ti bẹ̀rù, tó bá ti níwà pé mi ohun tí mò ń ṣe yìí, tí mò ń ìrìnàjò yìí mi ò dá wà. You have the backing of the Most High, and when you have the backing, there's nothing that should make you afraid. Now, àwọn tó wà ní gọ́ọ̀mù he has the presidential backing. You have a presidential backing. You have the governor. Ẹni tó wà lẹ́yìn àwọn alágbára ló wà lẹ́yìn ẹ̀, àwọn èèyàn nìyẹn o. Ẹni tó wọ́n lè sùn, ẹni tó wọ́n lè sùn kó má jí mọ́ èèyàn ni. But ẹni tó ní agbára láyé àti ọ̀run, ẹni tó ní agbára, òun ló sọ fún mi pé má bẹ̀rù, òun wà pẹ̀lú rẹ̀. Please, the last verse. Èmi ò mú irú ọmọ rẹ láti ìlà oòrùn wá, èmi ò sì ṣáájọ láti ìwọ̀ oòrùn wá. Gbogbo ohun tó ti sọnù yẹn, Ọlọ́run sọ pé òun máa pe gbogbo ẹ̀ wálé, gbogbo àwọn oore tó ti sọnù, gbogbo àwọn ìrètí tó rò pé kò lè, Ọlọ́run ní ìlérí ọdún, ohun tó ṣàní ni pé má bẹ̀rù, òun wà pẹ̀lú rẹ. So Ọlọ́run bá ọ sọ̀rọ̀ ní àkókò yìí, ẹ jẹ́ àpé ọkàn wa, gbogbo ọkàn rẹ tó pòrúurú yẹn, gbogbo ìjì tó ń jẹ́ tó rò pé yẹn, àwọn èèyàn lè ti dà ọ́ nù pé kò sí ìrètí mọ́ fún ẹ mọ́, wọ́n ti má ro tiwọn. Àwọn náà sọ tiwọn. Jésù Kristi wà pẹ̀lú ohun tó máa ṣe ni pé wọ́n àti Jésù Kristi ní kó wá. Orin yẹn sọ pé bí Jésù bá lọ níwájú, bí mo bá tẹ̀lé, ogun ayé kan kò ní borí. Iná lójú, iná lẹ́nu, àjàwówó. Ohun tó láti jẹ́ kí Jésù fi Jésù ṣáájú. Tó bá ti fi Jésù ṣáájú, ẹ wọnú ọkàn yẹn, Jésù fúnra rẹ̀ ló kọ́kọ́ wọnú ọkàn yẹn. Àwọn ọmọ ẹ̀yìn, Bíbélì sọ pé ní àwọn ọmọ ẹ̀yìn ṣe kí ni o, wọ́n tẹ̀lé. Ìgbà tí wọ́n tẹ̀lé, ṣé ibi tí Jésù wà, ṣásídẹ̀tì lè ṣẹlẹ̀ ń bẹ̀, kò possible. Ilé tí Jésù ń gbé, ilé yẹn ò lè dàwó. So Jésù yẹn gangan fúnra ẹ̀ ní káwa fúnra ẹ̀ ká wá rí. Má wo títóbi ohun tó ń là kọjá, má wo iye ọdún báyìí mo ti ń là kọjá, má wo, Jésù ni kó máa wò. Tó bá ti ń wò, ọkàn rẹ̀ á balẹ̀, wà wá rí ọwọ́ agbára tí yóò fi dìde nínú ayé rẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ tá a bá tí ṣe ohun tẹ́ ká ṣe, a lè ré sí o. Ọ̀pọ̀lọpọ̀ wá sí wọ́n gbàwẹ̀ lóòótọ́ ní gbogbo àkókò yìí, ṣùgbọ́n ohun tẹ́ ká ṣe, a ṣe. And wrong cannot make it right until you do the right thing. And the right thing is for you to come closer back to your maker. Wá gbẹ́kẹ̀lé, kò sí ọ̀nà mìíràn tó lè, kò sọ́nà àbáyọ kankan mọ́. Tá bá wo gbogbo tó tẹ̀ ń ṣẹlẹ̀ ní àyíká àti àyídá wa báyìí nísìnyí, ohun tí ẹkọ́nọ́mì wa ń sọ, gbogbo ẹ̀ tó ń ṣẹlẹ̀ káàkiri, ó lè mú kí ìfòyà kó wá, ó lè mú kí ìbẹ̀rù kó wá. Má bẹ̀rù. Ohun tó ní láti ṣe ni pé kí ni o, tó ń bẹ̀ sí ń gbàdúrà, máa ṣe ìfẹ́ rẹ̀. Tó bá ti ń ṣe ìfẹ́ rẹ̀, tó ń ṣe ìfẹ́ rẹ̀, tó sì ń gbàdúrà, wàá rí ọwọ́ agbára tí yóò fi dá ọ láre. Mo kí wa lórúkọ Jésù, gbogbo ohun rere tó ti sọnù ayé wa, lórúkọ Jésù Ọlọ́run yóò dá padà. Àmín Jésù. Ẹ má yẹ ká fòyà, ẹ má yẹ ká bẹ̀. Jésù ni ká máa wò, kò dá wa dá o. Ó ń wò wá níran, ó ń wò wá, ó ń wo àwọn ìgbésẹ̀ tá a fẹ́ gbé. Ìgbàgbọ́ wa ló ń yẹ̀ wò, torí ibi tí èèyàn máa dé láyé ló máa determine ohun tó máa là kọjá. Bí iye ògo téèyàn bá gbé wá sáyé, iye àwọn ìdojúkọ tó máa wo ìdojúkọ rẹ. Jésù àwọn ìjì yẹn má wò, àwọn ìlàkọjá rẹ má wò, Jésù ni kó máa wò. Lẹ́yìn yẹn, ayọ̀, ògo, ó ní àwọn àwọ̀ gba irú èèyàn wo lè, irú afẹ́fẹ́ àti ìjì, wọ́n ṣe kí ni o, wọ́n dẹ̀ ń gbọ́ tirẹ̀. Á dára fún wa lórúkọ Jésù. Ẹ jẹ́ kí a lọ gbàdúrà, ẹ jẹ́ ká gbóhùn àdúrà sókè, ẹ jẹ́ ká sọ fún Ọlọ́run. Ọlọ́run tó pọ̀ nípa àti agbára, ẹ ká pe orúkọ Jésù. Olúwa, mo gbé ayé mi tọ̀ wá, gbogbo ìjì tí ò jẹ́ káyé mi ó ní sinmi, nípa ọ̀rọ̀ rẹ tí mo gbọ́ lónìí, mo ti mọ̀ pé bó bá ń bẹ fún mi kò sí ìfòyà.
gbogbo ìjì yẹn Olúwa bá mi bá wí jẹ́ kí ìjì ayé mi kó bẹ̀ sí dákẹ́rọ̀ yẹ ká sọ di àdúrà ní orúkọ Jésù gbogbo gbọ́dọ̀ ayé mi tọ́ wá gbogbo ìjì tó jẹ́ káyé mi kó ní ìsinmi Olúwa ẹ bá sọ fọ́lọ́run bẹ́ẹ̀ Olúwa jẹ́ káwọn ìjì kó dákẹ́rọ̀ jẹ́ kí ìjì ayé mi kó dákẹ́rọ̀ jẹ́ kí ayé mi kó dákẹ́rọ̀ gbogbo ìjì tí ò jẹ́ káyé mi kó ní ìtumọ̀ Olúwa ẹ mú kó dákẹ́rọ̀ lórúkọ Jésù gbogbo ìjì tí ò jẹ́ káyé mi ó ní ìtumọ̀ lórúkọ Jésù orúkọ Jésù gbogbo ìjì tí ò jẹ́ kí n tẹ̀síwájú Olúwa jẹ́ kó dákẹ́rọ̀ gbogbo ìjì lórí ìgbéyàwó ẹ máa sọ fọ́lọ́run lórí àwọn ọmọ lórí iṣẹ́ yìí ẹ máa bọ́ lọ́run sọ̀rọ̀ ó yẹ dákẹ́rọ̀ gbogbo ìjì gbogbo ẹ̀yìn ìwọ tó bá ìjì ní ọjọ́ wọ̀nyí lórúkọ Jésù dákẹ́rọ̀ ẹ sọ bẹ́ẹ̀ fún Ọlọ́run gbogbo ìjì tó jẹ́ kí n tẹ̀síwájú gbogbo ìjì adáni dúró sójú kan Olúwa ẹ dákẹ́rọ̀ ẹ pa ní àṣẹ lórúkọ Jésù dákẹ́rọ̀ ẹ sọ bẹ́ẹ̀ fún Ọlọ́run ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Ẹ jẹ́ agbóhùn àdúrà sókè jẹ́ sọ fún Ọlọ́run Olúwa ní àkókò àánú yìí ibi tí ọ̀rọ̀ ayé mi gbé takú sí àánú gbé mi dìde. Ẹ jẹ́ ká sọ fún Ọlọ́run àánú a máa ṣògo lórí ìdájọ́ ẹ ká sọ fún Ọlọ́run gbogbo ibi tí ọ̀rọ̀ ayé mi takú sí tí yóò sí ìrànlọ́wọ́ ọwọ́ àánú Olódùmarè ó yẹ gbé mi dìde sọ́dí àdúrà ní orúkọ Jésù lágbára ìjẹ Jésù Olúwa gbogbo ibi tí ọ̀rọ̀ ayé mi dé takú sí kò sí ìrànlọ́wọ́ àánú Olódùmarè ó yá gbé mi dìde ọwọ́ àánú Olódùmarè ó yá gbé mi dìde àánú Olódùmarè lórúkọ Jésù ó yẹ máa gbé mi dìde ó yẹ 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 gbé mi dìde gbogbo ibi tí ọ̀rọ̀ ayé mi dé takú sí kò sí ìrànlọ́wọ́ àánú Olódùmarè ó yá gbé mi dìde àánú Olódùmarè gbé mi dìde ní orúkọ Jésù Kristi Olúwa wa. Bíbélì sọ pé bí o bá ń la omi kọjá ó ní mo wà pẹ̀lú rẹ ó ní omi kì yóò bẹ̀ ọ́ mọ́lẹ̀ ẹ jẹ́ a sọ fún Ọlọ́run nínú omi ayé tí mo wà yìí ẹ ká sọ fún Olúwa fẹ́ ọwọ́ agbára àánú rẹ nínú ìṣòro tí mo wà yìí Olúwa fọwọ́ agbára àánú rẹ fi gbé mi jáde sọ́dí àdúrà ní orúkọ Jésù Olúwa fọwọ́ agbára rẹ gbé mi orúkọ Jésù bóyá gbé mi dìde bóyá gbé mi dìde ọwọ́ agbára àánú rẹ lórúkọ Jésù Olúwa gbé mi dìde bóyá 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 gbé mi dìde sọ bẹ́ẹ̀ fún Ọlọ́run Olúwa fi ọwọ́ àánú rẹ gbé mi dìde mo kọ̀ láti wà bákan náà mọ́ Olúwa gbé mi dìde Olúwa gbé mi dìde mo kọ̀ láti wà bákan náà mọ́ ọwọ́ agbára rẹ ọwọ́ agbára rẹ bóyá gbé mi dìde nínú omi ayé yìí nínú omi agbami ayé yìí bóyá fi fà mí jáde 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 bóyá fà mí jáde orúkọ ní bóyá fọwọ́ náà gbé mi jáde 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 ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Ẹ jẹ́ a sọ fún Ọlọ́run ó ní ẹnu yà wọ́n nígbà tí wọ́n rọ́wọ́ ìyanu Ọlọ́run nígbà tí ìjì dákẹ́ rọ́ ẹ jẹ́ a sọ fún Ọlọ́run Olúwa lórí ọ̀rọ̀ ayé mi jẹ́ kí ọ̀rọ̀ mi kó yára lé mi àtàrà àdúgbò mi lẹ́nu ìyanu tí ó mú kẹ́ àwọn ènìyàn kó rò pé tí ẹnu fi ya gbogbo ènìyàn lórí ọ̀rọ̀ ayé mi ọwọ́ agbára ìyanu yìí lórúkọ Jésù ó yẹ fi wá ayé mi ẹ sọ́dí àdúrà orúkọ Jésù ọwọ́ agbára rẹ tẹ́lẹ̀ ó fi ya ọwọ́ agbára rẹ tẹ́lẹ̀ ó fi ya gbogbo ènìyàn pẹ̀lú tó fi ya àti ọ̀tá àti ọ̀rẹ́ tó fi ya wọ́n lẹ́nu lórúkọ Jésù ó yá fi wá ayé mi rí ó yá fi wá ayé mi rí ó yá fi wá ayé mi rí ó yá fi ayé mi rí lórí ọ̀rọ̀ ajé mi olùwàfọwọ́ agbára rẹ fi wáyé mi rí olùwàfọwọ́ mi rí ọwọ́ agbára ńlá tẹ́lẹ̀ ó fi ya gbogbo ènìyàn lórí ọ̀rọ̀ ajé mi lórúkọ Jésù Olúwa fi ọwọ́ agbára náà wá ayé mi rí Olúwa fi wá ayé mi rí Olúwa fi wá ayé mi rí Olúwa fi wá ayé mi rí ọwọ́ agbára rẹ tẹ́lẹ̀ ó fi ya gbogbo ènìyàn ní orúkọ Jésù Olúwa wa. Àmín. Ẹ jẹ́ a sọ fún Ọlọ́run má jẹ́ nínú agbámi yìí Olúwa má jẹ́ ṣìpè sínú rẹ̀ arákùnrin yẹn sọ ní àwa gbé. Ẹ jẹ́ a sọ fún Ọlọ́run you are going to cry aloud God if you don't help me nobody to help me because the situation of things now there is nobody that can help.
ẹ jẹ́ á bẹ̀bẹ̀. Olúwa, nínú ipò tí mo wà yìí, àwọn akùnrin yẹn ń sátọ Jésù lọ. Ó ní Jésù bàbá àwa gbé. Jésù wa gbé wọn pé mo rò pé ń ṣeré tẹ́lẹ̀ ni, iye yín ṣẹ̀ṣẹ̀ ṣí ni. Ẹ jẹ́ á sọ f'Olúwa, á pariwo, Olúwa jọ̀ọ́, bó o bá ràn mí lọ́wọ́ kò sẹ́ni tó fẹ́ ràn mí lọ́wọ́. Nínú ipò tí mo wà yìí, ọwọ́ ìrànlọ́wọ́ Olódùmarè, Olúwa dìde, ran ayé mi lọ́wọ́. Ó yẹ sọ di àdúrà. Ní orúkọ Jésù, ní orúkọ Jésù, ní agbára ẹ̀jẹ̀ Jésù. Olúwa, ní ọwọ́ ìrànlọ́wọ́ Olódùmarè, ó yá ràn mí lọ́wọ́. Mo ti mọ̀ pé ó wà pẹ̀lú mi. Ọ̀rẹ́ sọ pé ó wà pẹ̀lú mi. Ọwọ́ ìrànlọ́wọ́ Olódùmarè, dìde, ran ayé mi lọ́wọ́, 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 ran ìpè mi lọ́wọ́. Ó yẹ sọ bẹ́ẹ̀ fún wa, ní ran ayé mi lọ́wọ́. Ọwọ́ ìrànlọ́wọ́ Olódùmarè, mo fẹ́ ìrànlọ́wọ́ rẹ, mo fẹ́ ìrànlọ́wọ́ rẹ, ìrànlọ́wọ́ látòkè, bóyá dìde, bóyá dìde, ọwọ́ ìrànlọ́wọ́ ní o bá ràn mí lọ́wọ́ kò sí tó lè ràn mí lọ́wọ́, mo fẹ́ ìrànlọ́wọ́ rẹ, Olúwa dìde, ra ayé mi lọ́wọ́, ra ayé mi lọ́wọ́, ra ayé mi lọ́wọ́, sọwọ́ ìrànlọ́wọ́ rẹ, fi wá ayé mi rí, fi wá ayé mi rí, fi wá ayé mi rí, ayé mi rí, ọwọ́ ìrànlọ́wọ́ rẹ, bóyá dìde, fi wá ayé mi rí, ilé ìwé mi rí, ọwọ́ ìṣeré rẹ̀, ọwọ́ ìgbẹ́dìde yẹ, Olúwa fi wá ayé mi rí, fi ra ayé mi lọ́wọ́. Ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Ọlọ́run tó pọ̀ nípa àti agbára, ọba ayérayé, a dúpẹ́ fún wa agbára yín tí ẹ fi rìn láàrin wa ní wákàtí yìí. Olúwa gba ọpẹ́ wa. Àmín. Bàbá olórí ọ̀fẹ́ jùlọ, ẹ ṣèlérí pé ẹ wà pẹ̀lú wa. Ẹni tá bá ń la iná kọjá, ẹni ká fọkàn balẹ̀. Ẹni tá bá ń la omi kọjá, ẹni ká bá ń la odò kọjá, ó ní ẹ wà pẹ̀lú wa. Ọlọ́run, a fẹ́ kẹ́ fi ọlá fún ọ̀rọ̀ yín nínú ayé wa, gẹ́gẹ́ bí ọ̀rọ̀ yín lórúkọ Jésù. Olúwa dì wá mú. Àmín. Gbogbo ẹni tó ń la ìṣòro kan àbí méjì kọjá tí ò yé yín mọ́, mo wí lórúkọ Jésù, bẹ́ẹ̀ ṣe ń ṣàmì sí àdúrà yìí, wherever you are connecting throughout the whole world, mo wí lórúkọ Jésù, ọwọ́ Ọlọ́run tí ó gbé ọ dìde kúrò nípò tó wà yẹn, lórúkọ Jésù kó wọ ayé rẹ. Àmín. Gbogbo ìjì líle tí ò fún ayé rẹ nísinmi, lórúkọ Jésù, àṣẹ ìdákẹ́rọ́, àṣẹ ìdákẹ́rọ́, àṣẹ ìdákẹ́rọ́, lórúkọ Jésù kó wọ ayé rẹ. Àmín. Gbogbo ìjì nínú ìgbéyàwó yẹn, gbogbo ìjì nínú ìpè yẹn, gbogbo ìjì nínú iṣẹ́ yẹn, gbogbo ìjì nínú kọ́ńpìnì yẹn, gbogbo ìjì lórí àwọn ọmọ yẹn, lórúkọ Jésù, mo pa ní àṣẹ lórúkọ Jésù, ó yá kó bẹ̀rẹ̀ sí dákẹ́rọ́. Àmín Jésù. Jẹ́ kí ọwọ́ Olúwa, ohùn náà jáde, ó ní pé ó sì pàṣẹ, ìjì sì gbóhùn rẹ̀. Lórúkọ ẹni tí ìjì gbóhùn rẹ̀ ni mo wí, lórúkọ ẹni tí òkun gbóhùn rẹ̀ tí wọ́n sì dákẹ́ rọ́, mo wí lórúkọ Jésù, lórí ìdojúkọ yẹn, lórúkọ Jésù, jẹ́ kí ọwọ́ ìdákẹ́rọ́ kó wọ ayé rẹ̀. Àmín. Àṣẹ ìsinmi látòkè wá, àṣẹ ìsinmi láti òkè wá, àṣẹ ìsinmi láti òkè wá, táyé rẹ̀ tó fi gba ìtumọ̀ ọ̀tun, tó fi gba ohun ọ̀tun, lórúkọ Jésù kó wọ ayé rẹ̀ rí. Àmín. Ojú ò ní tì ọ́. Àmín. Lábẹ́ àkóso bó ti wù kórí, ọ̀tá ò ní yí ọ́. Àmín. Lórúkọ Jésù, nínú aginjù tó wà yẹn, ọ̀nà kó là fún ọ. Àmín Jésù. Nínú aginjù tó wà yẹn, lórúkọ tí ò sí ìrètí mọ́, lórúkọ Jésù, ọ̀nà kó bẹ̀ sí là fún ọ. Àmín Jésù. You are thinking of committing suicide, that there is no way out again. I say to your life, lórúkọ Jésù, bó o ṣe ń gbóhùn mi lábẹ́ iṣẹ́ ìránṣẹ́, ọ̀nà kó là fún ọ. Àmín Jésù. Gbogbo ọ̀nà tó ti dí, gbogbo ọ̀nà tó ti dí, gbogbo ọ̀nà tó ti dí tó kù ìwọ nìkan tí ò sẹ́nì kankan mọ́, lórúkọ Jésù, ọwọ́ Olúwa, lórúkọ Jésù kó dìde ìrànlọ́wọ́ fún ọ. Àmín. Ó ní mo wà pẹ̀lú rẹ, mo ní mo wà pẹ̀lú rẹ, ọ̀rọ̀ Olúwa ni a sì dúró lórí ọ̀rọ̀ yìí, ìwọ tó pẹ̀lú àwọn tí ṣáájú, lórúkọ Jésù, ó yá pẹ̀lú àwọn ọmọ rẹ. Àmín Jésù. Ojú ò ní tì í, Àmín. 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 ọ̀rọ̀ yín yóò já sọ́pẹ́, Àmín. ọ̀rọ̀ yín yóò já sáyọ̀. Àmín. Ní àkókò àánú ìkí àánú Olódùmarè kó yanjú ọ̀rọ̀ ayé Àmín yín. Jésù. Ní àkókò àánú lẹ̀ kó yanjú ọ̀rọ̀ ayé Àmín yín. Jésù. Ọkàn yín kó balẹ̀. Àmín. Bẹ́ẹ̀ ni yóò rí. Àmín. Ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Àmín. Àmín lórúkọ Jésù. Mo kí wa lórúkọ Ọlọ́run alààyè. Orúkọ mi ni Special Apostle Pastor Dr. Ademola Joshua láti ìjọ wa New Fortress CNS Movement Church, New Fortress Garden, tó wà ní nọ́mbà 20 Oore Ọ̀fẹ́ Street ní Ìjẹ̀bú Road ní Ìkọ̀tún ní
Èkó mi báyìí. Gbogbo àwọn iṣẹ́ ìsìn wa ẹ darapọ̀ mọ́ wa, ọwọ́ Olúwa ó ń farahàn ní gbogbo àwọn social media handle wa, ẹ darapọ̀ mọ́ wa, àárí ọwọ́ agbára Ọlọ́run, ẹ̀ẹ́rì sí rí ọwọ́ agbára Ọlọ́run nínú ayé yín ò sì ní wà bákan náà. Mo kí wa pé a kú dédé àsìkò yìí o, àánú Olódùmarè kò ní fi wá sílẹ̀ o. God bless you all in Jesus' name. Amen.